iná mi jó lóko wa máa bọ̀wọ̀ ó nírèsé. ọ̀wọ̀ nílé ọ̀wọ̀ lóko ọ̀wọ̀ láàrin ìlú tá a bá ń ṣeré lọ. àgbèyé mi pè mí ò lárọ̀ ọ̀dà alùpùpù mi pè mí ò ní ẹ lọ́sùn. mi ò kí ẹ bó sùn o. lékeleke ni wà òun aláṣọ funfun. ẹyẹ ọmọ àdàmọ̀ o ẹ̀jẹ̀ bóun rere ọwọ́ bá wà láyà. àwa náà dúró fún lọ́rẹ̀ ẹ̀gbẹ́ tó jáde lẹ́yìn àpò iṣẹ́ sí ìlú ọ̀rẹ́ jáde ó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ bá 24 oṣù kìíní ọdún 2026. Ìwọ ẹrù gbígbin àní gbígbin kú àní gbígbin àrùn àdúrà gbowó àgbà ojú òní tiwa àní tójúlẹ̀ mọ́lẹ̀ ajé àfilé wa ṣe bùgbé ọkọ̀ wa balẹ̀ ajé àwọ̀lú Ọ̀rẹ́gùn kò ní fìlú Ọ̀rẹ́gùn rẹ̀ lágbọ́rọ̀ lọ a bá oníkálukú jókòó sílé ẹ̀ báyìí ọkàn oníkálukú abalẹ̀ ojú òní tiwa ojú òní tí owó ojú òní tiwa lágbọ́rọ̀ lọ́hùn a máa lọ rí a máa bọ̀ rí jíjẹ múmu ò nílò ìṣòro fún wa ẹjẹ tó wà fẹsẹ̀ bàtà lẹ́nu ẹsẹ̀ òní sílù lágbọ́rọ̀ lọ́hùn ẹsẹ̀ òní sílù ajé á fi Ọ̀rẹ́gùn ṣe bùgbé òní síkúrò bí lágbọ́rọ̀ lọ́hùn bó ṣe ń yẹ àwọn tó kù tájé fi ìlú wọn ṣe bùgbé òní fi ìlú Ọ̀rẹ́gùn lẹ̀ lágbọ́rọ̀ lọ́hùn a máa lọ rí a máa bọ̀ rí a ní tójúlẹ̀ mọ́lẹ̀ gbogbo ọmọ tẹ́lẹ̀dẹ̀ bá kó ọgbó ló máa kó padà gbogbo àwa tá a máa tẹ̀lé ẹ lẹ́nìí lágbára arúgbó lágbára sàárù burúkú ẹ̀kọ́ òkúta gbẹ́dọ́yà tí ò tà tán dájọ́ fún tán pèlè gún eégún ayé òní jẹ́ nìkankan o àjọ lọ rí àjọ bọ̀ rí ajé àfilẹ̀ wo aṣebùṣe o yeye o owó tá a wálé fún lágbára Ọlọ́run ọkàn yẹn á balẹ̀ bí ìbámu kì í ti ṣe kí ní tipẹ́tipẹ́ ló máa jẹ́ lágbára Ọlọ́run ní fi ṣàwátì lágbára Ọlọ́run ọkàn yẹn á balẹ̀ atẹ́gùn burúkú ò ní fẹ́lù yín lágbára Ọlọ́run gbọ́wọ́ gbẹ̀sẹ̀gbẹ̀sẹ̀ wọn ò ní gbọ́wọ́ lọ́wọ́ yín ò ní gbẹ̀sẹ̀ lágbára Ọlọ́run ẹ ti fọṣẹ wẹ̀ á ṣe mọ́ yín lára lágbára Ọlọ́run ẹ ti fi kọ̀ọ̀kan wẹ̀ á kàn yín lára lágbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá fẹ́ arúgbó àtàṣà àbá ìfẹ́ gbogbo nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ lẹ́ẹ̀kọ́ arúgbó àtàṣà àbá ìkọ̀ lágbára Ọlọ́run. onílẹ̀ yìí bá ìbọn tó ti ń ṣe ká tó ń ṣe ìta fẹ́ ṣe lédi kò ní já ṣùmọ́ fẹ́ nìkan kan wa o a máa ṣe nígbà àrífílẹ̀ ìṣàṣemọ́ ajé náà tó dẹ̀ wọ̀lú Ọ̀rẹ́gùn lẹ́ni ajé náà ní sílẹ̀ olú ẹ̀dẹ̀ kan torí pàwọ́ àti júbà kọ́dà àti júbà ṣẹ̀dá ìta à ń ṣe lédi kò ní wá wà ní já ṣùmọ́ fẹ́ nìkan kan wa báyìí ń ta máa jẹ ta máa mú Ọlọ́run ní fi síbi ìnira fẹ́ nìkan kan wa ògùn láká yọ ṣùmọ́ lò ní fẹ́ jẹ nìkan kan wa ẹlẹ́dẹ̀ nìkan kan ò ní gbà pọ̀ aṣọ funfun ni ó wọ̀ yìí
àjọ fún máa ń gbàgbó bí tí ajé bá ti délé ní àgbáyé àgbẹ̀yẹ ẹni tó bá ní kó má bọ̀ ní òní dé bá ẹni tó bá ní kó má bọ̀ ní òní dé bá ìyá wa náà dáṣọ ajé ọ̀tún lọ́jọ́ ń yọ gbogbo nǹkan yín ó ti di ọ̀tún báyìí ìnira òní dé bá yín o ní fọwọ́gún ní fẹsẹ̀gún ní ṣe yé ìkẹ́ tó jẹ́ o ní ní gbé sọnù bí ó ṣe bí ọmọ ọjọ́ rẹ̀ àtù àbà gbogbo wa o èèmọ́ kí ló mú mi jáde kò ń bòde fọ̀ sẹ́ni kankan wá báyìí gbogbo egun tó bá dẹ̀ máa lọ sóde lọ́la náà àlọ́rí àbọ̀ rẹ̀ àwọn tó tún kú tọ̀ sí lọ àṣírí òbò máa ń bò àti wọn ló máa bò báyìí ó ti rí bẹ́ẹ̀. obìnrin kan máa ń bàrùn àbí tó wà kúrò. ẹrù gbígbín ẹ máa pẹ́ ajé wa mi wá. ajé wa ajé wa ajé wa ọmọ ìyá aláwọ̀ lọ́rẹ̀ bí ọba Ọ̀fọ̀rẹ̀gún line ìyá àbíyè Ọ̀fọ̀rẹ̀gún line náà ló ṣe bẹ́ẹ̀ kì í ṣe kú. àwa náà dún eégún lọ́rẹ̀gún tá a jáde lẹ́yìn àdúgbò iṣẹ́ sí lọ́rẹ̀gún tó jáde ó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ báyìí ní sátọ̀dé 24 oṣù kìíní ọdún 2020 ká ṣe
àtàjé lè ní ajárí gbogbo wa aráyé jẹun àríwá ti ṣe àárọ̀ kò gbà lọ́rẹ̀ kò ní dàrú lọ́rẹ̀ kò a máa gbé àwọn olóyè wa sọ láyọ̀ àgbọ̀njọ́ ìyá tọwọ́ àdàbò aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti láàyè wa gbogbo àwọn eégún wa máa lọ láyọ̀ máa bọ̀ láyọ̀ wọ́n sọ̀ láyọ̀ wọ́n bọ̀ láyọ̀ ọmọ àrùrẹ́ ọmọ àjọre àníní wàhálà ní dídà lọ́rẹ̀ gan máa tòrò lówó lọ́mọ sálàsí àdáyé ìbáyé ọ̀rọ̀ tó ṣe máa rí ìyẹn o á rí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o. Ajé á fi Ọ̀rẹ̀gún ṣèbùgbé òní sípò bí lágbára Ọlọ́run.